bima fi ta'miya wọ́n ní ẹni tó bá pè kó ṣọ́ra fún ìdáhùn tó ṣe pé tí a bá wo ìdáhùn bóyá wọ́n ní ìwọ ta ni ta ló ń pè nígbà tá a bá fẹ́ dáhùn ìbéèrè tí ẹni tá a pè tó ń béèrè lọ́wọ́ wa wọ́n ní wahdhar jawab bima fi ta'miya ká jìnà sí èsì èyí tó mú ìrújú lọ́wọ́ ta'miya látara àlàámà kéèyàn fọ́jú ọ̀rọ̀ pọ̀ ká má mọ kókó téèyàn ń sọ ní ń pè ní ta'miya mithlu bíi kí ká pè kẹ́ni ẹ wá ní ta ló ń pè ká wá ní ana èmi fi ta'miya ta ní jẹ́ mi àbí ká sọ pé ana sadiqu ọ̀rẹ́ rẹ̀ ló ń pè o èwo nínú ọ̀rẹ́ so gbogbo àwọn gbólóhùn báyìí wọ́n ní ká jìnà sí ana jaruhu àbí kéèyàn sọ pé aládùúgbò rẹ̀ ní sọ̀rọ̀ ta ni nínú aládùúgbò kẹ̀dẹ̀ so gbogbo àwọn èsìn ọ̀rọ̀ báyìí wọ́n ní kò tọ́ nígbà tí a bá pè tí wọ́n sì ń béèrè lọ́wọ́ wa pé ta lẹni tó ń pè ẹ̀rí pé àwọn tí wọ́n jẹ́ oúnjìbìtì bí 419 àwọn náà máa ń ṣe báyìí tí wọ́n bá pè sórí ààbò àdìjọ́ radiyallahu anhu láti ọ̀dọ̀ àfáwà Jábìr kọ́nà wọn bá kọ́ bá ayọ̀rọ̀ sí wọn qal ó sọ wípé istadantu ala nabiyyi sallallahu alayhi wa sallam ní mo gba yọ̀ǹda lọ́wọ́ sí ọlọ́run pé ǹjẹ́ mo lè wọlé faqal anábìnrin man hada anábìnrin ta lè léyìn faqultu ana mo wá ń dáhùn pé èmi ni o faqala nabi sallallahu alaihi wasallam ana rawahu Muslim wa Abu Dawud wa zad ka'annahu kariha wọ́n ní anábì wá ń sọ fọ́rákùnrin náà wípé èmi afáà Muslim ni wọ́n gba hadithi wá àti Abu Dawud wọ́n wá sọ wípé èmi tánàbí ń sọ yẹn ka'annahu karihahu pé bí ìgbà tó ti pánàbí kórìíra èsìn tẹ́ni yẹn fọ̀ ó yẹ kó dáàpọ̀ ara rẹ̀ ni kò yẹ kó sọ pé èmi ni mo wà ń bẹ̀ o wa min at-ta'rif al-mubham nínú ìjúwe ara ẹni èyí tó rújú ila ma tasarraba ila qalbi al-jazirati al-arabiyya ọ̀nà ní ìṣesí kan èyí tó ti gógó tó sì ti rápálá wọ ìgbáyà al-jazirati al-arabiyya al-jazirati al-arabiyya ọ̀nà tó ti wọ ahali al-jazirati al-arabiyya ìṣesí tí ó ti dọ́dọ̀ àwọn ará agbègbè ilẹ̀ ìrìkùsù ilẹ̀ Lárúbáwá ìṣesí tí ìṣesí tí wọ́n tẹ́lẹ̀ tó ti wá di ìṣesí wọn ila qalbi al-jazirati al-arabiyya ṣe jazirati al-arabiyya sọ ní qalbi aw imma an taqul ila qalbi ahli al-jazirati al-arabiyya min al-afaqiyin àwọn àtọ̀rìn wá lábá ń pè ní àfáàkì àfáàkì ẹni tó yẹ pé ibi tó ń ti wá ó jìnà tẹ́fẹ́ síbi tẹ́yìn wá idha qila lahu man al-mutakallim tí wọ́n bá ń béèrè pé ta ní sọ̀rọ̀ qala abu fulan bàbá alámarin ní sọ̀rọ̀ fama arafna hadha min tariqati salaf wọ́n ní a ò mọ irú ìṣesí yìí nínú ìṣesí àwọn sálàfù ká béèrè pé ìwọ ta ni kọ́ ma ní Abu Lágbájá annahum yu'arrifuna an-nasa ala dhawatihim bil-kuna wọ́n ní táwọn sálàfù tí wọ́n bá fẹ́ pé kí wọ́n máa
júwe èèyàn kan pẹ̀lú kúníyà rẹ̀ àmọ́mọ́ ìṣesí àwọn sálàf. oníbèrè wa lè béèrè wípé Abubakar wa ń kọ́ abẹ́ẹ̀kọ́ sáà mú kọ́ rẹ̀ gan ni Abu Huraira, àyàfi àwọn tó bá ti jẹ́ wípé kúníyà wọn ti di okọ̀ wọn á ti mọ̀ wọn mọ́ afẹ́ mọ́ mú okọ̀ wọn mọ́. ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ ti ò rí bẹ́ẹ̀ káwá bí ọ lè rè pé mambilba Abu Muhammad pọ̀ ọ̀dà akọ rẹ̀ ọ wà fi Abu Muhammad kùn ní táàfì lè mọ èyí tí ṣe náà àyàfi tó bá ṣe wípé kódà nínú gbogbo olóhùn tó bá fẹ́ Abu Muhammad gbogbo yẹn ti mọ̀ ẹ̀dán tọ́ka sí ìgbà yẹn ló tó lẹ́tọ̀ọ́ kálukú níyà láti lè fi júwe ara wa. wa innama bijarri nasab fulan alfulani èyí táwọn máa ń ṣe ni pé lágbájá ara àbí báyìí báwọn sálàfù ṣe máa ń júwe ara wọn ni Abu Dhar al-Kifari. so Abu Dhar lè pọ̀ ṣùgbọ́n èwo náà àwọn Abu Dhar o àlejò Abubakri as-Siddiq wa kanu yaktanun liyadda'ihim at-talibu biha. wọ́n ní àwọn èèyàn wọ́n ma yaktanun wọ́n ma dárúkọ kúníyà wọn liyadda'ihim at-talibu biha, kó ṣe wípé ẹni tí ń béèrè lọ́wọ́ wọn pé wọ́n ta ni kí wọ́n bá lè ṣe ìdíà, kí wọ́n fowókọ wọn pamọ́ ká ṣe dìáyà ká má fẹ́ jẹ́ kó mọ ká pèpè mara wọn ní tí èsì tiwọn kéèyàn má bàa tètè kíyèsí wọn. hadha ma lam yashtahir ash-shakhsu bil-kunya. wọ́n ní tá à ń sọ yìí o nígbà tó bá ṣe wípé ẹni tí ń dákọ kúníyà rẹ̀ yìí kò gbajúmọ̀ pẹ̀lú kúníyà là ń sọ. hatta qamat maqama al-ism, tí èsì ṣe pé kúníyà rẹ̀ ó ti wà nípò ọkọ̀ fún ẹni tó bá yẹ pé kúníyà rẹ̀ ti wà nípò ọkọ̀ fún tó bá ní ta ni ó lè ní Abu Muhammad, gbogbo èèyàn ti mọ̀ ẹnìkan kan ìbá jẹ́ bẹ́ẹ̀ àìrú ẹni bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀. wa minha fi sahaba radiyallahu anhu, irú eléyìí náà wà láàrin àwọn sàbí ọlọ́wọ́n bá kó bá yọ́nú sí wọn. Abubakar, Abu Dhar, Ummu Hani radiyallahu anhum ọlọ́wọ́n bá kó yọ́nú sí ogun wọn ní lápapọ̀. Wahdhar àfáàtún ní jìnnà an taqa'a fi tab'i man yuhjim an al-ikhbar bismihi. الحجم أو أحجم وتقول من يحجم يعني حصل حجم ليس إحجام. ẹni tó ṣe pé ìmọ̀ kó tí láti lè sọ okọ̀ ara rẹ̀ téèyàn bá ti pè al-ihjam o náà ní kéèyàn kó nǹkan níjànú hijab, so yóò kóra dúró láti lè sọ okọ̀ ẹ̀ tá nìyẹn ẹ̀ńtẹ́ tí mọ̀ náà ni àbá ní ìṣesí tí ò dáa ni. wahdhar sọ́ra an taqa'a fi tab'i, kó mọ́ a lọ ṣubú sínú ìṣesí kan àdámà man yahjimu anil ikhbar bismihi, ẹni tí máa kú tí láti lè sọ okọ̀ ara rẹ̀ tí yẹn bá ti béèrè pé kí ló kọ ẹ̀ tí ò ní lè sọ ẹ̀mà pẹ́ nìyẹn ní wàá bú kan lọ́wọ́ ni. idha lam yajid shakhs al-murad, tí ò bá ti rí ẹni tó gbà lérò pẹ̀lú báyìí kíkí wà lóko rẹ̀ kí ni ká sọ tẹ́ni ẹ bá dé ẹ sá sọ pé nìkan wà wá dákọ̀ rẹ̀ ni nígbà tó ìṣe èèyàn bú. fa fi hadha naqsun fil adab, wọ́n ní rúùsẹ̀ sí báyìí àléébù tó tóbi ni, ó tàbùkù ìlẹ́kọ̀ọ́ ọmọnìyàn, ẹlẹ́kọ̀ọ́ kan kì í wúrò wà bẹ́ẹ̀, ó kọ ẹni náà fi péyàn
ìwọ gbìyànjú kó tó kọ ara rẹ sí tó bá ti bó kọ rẹ jẹ́ àti lè máa dá kọ rẹ yóò sọ̀rọ̀ fún ọ ẹni tí bá ń tijú láti máa dá kọ rẹ bóyá ó níwà abú kan lọ́wọ́ àbá burú kan wà tó fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tó bá jẹ́ èèyàn tó mọ́ tí èyí ṣe níwà pálapàla ẹni gbé ó ti lè dá kọ rẹ pé èmi lágbájá ọmọ lágbájá ó kọ mi àdírẹ́sì ilé mi rè kò ní ìdíkó haidi kankan nígbà tó náà bá ti ní skeleton nínú kọ́ńbọ́ọ̀dù rẹ̀ wastisghar lil akharin sì máa fojú kéré ẹlòmíì òun lè ṣe sí yẹn ó wúra rẹ̀ pé wọ́n ga jù wọn lọ kò yẹ ká mú kọ rẹ̀ wa ishgalu libali ahli dar àti àmì ìkódàmú bá ọkàn àwọn ará ilé tó nǹkan lẹ̀kùn wọn ọ̀gbálẹ̀kùn wọn gbagbagbagbagbà ta ni o èèyàn ni o ta ni sẹ́ ẹni ọlọ́run àníta ní gbálẹ̀kùn ọmọ àlùjànnà ìṣàdá àbọ̀ ń kọlù ẹ̀jọ̀ta ló ń pè yẹn o wòlé ọlọ́ni pè yẹn o ìbùlẹ̀ ti wá lórí ilẹ̀ ayé yìí náà ni níbo làdúgbò yín tọ́ àdúgbò ọmọ àlùjànnà ni lórí àdìlẹ̀ àṣẹ ìwà ìlẹ́kọ̀ọ́ ni ìkó ìdààmú bá igbá àyà àwọn ará ilé ní ẹlẹgbà wà àmọ́ mẹ́jì ń kalẹ̀ fún lórí jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ pé gbé fóònù lẹ̀ ọ̀gbẹ́ni tó ń pè ẹ̀rù ó ti máa ba ó ti kó dààmú bá àwọn èèyàn waman anta ya azim al-qadr fi nafsihi waman anta taniyo ya azim al-qadr fi nafsihi ìwọ tó ṣe wípé tó bá sọ pé taniyo kì í ṣe pé yẹpẹrẹ rẹ azimun nafs qadar fi nafsi ó tóbi nínú ẹ̀mí ẹ̀ lójú ọmọ pé ẹ̀yin wo ni ó yẹ kí wọn náà sọ olóyìn tó jẹ tí ìbá ti ṣe pé ó ní aburú kan lọ́wọ́ ẹ̀rí pèsè sí àwọn èèyàn sábà kà fún ta ní pé ronú ta ló lè jẹ́ ó lè jẹ́ pé ní abc ló gbé kọlù yẹn yọkà pàṣẹ tì yẹn níbo mo ti ráyè rátìrà tí ọlọ́rọ̀ sọ yóò tún pé padà pé ta ní ọmọlúwàbí ọ àpàṣẹ tì ń tán yányá ọjọ́ bá tìrì ẹ̀kọ́ mbẹ ó tún yọ síìmù kó mbẹ mi ò ráyè so ó lè jẹ́ kí ló bí ẹnìyẹn so oríṣiríṣi àwọn ṣèṣì báyìí ṣùgbọ́n ẹni tó ń bá ń ṣe é sí ó súnmọ́ pé wà á tẹniyẹn ti jọjọ jáláwádà man yahun yashulul hawanu alayhi ma li jurhin bi mayitin ilam ẹni yẹ̀yẹ́ náà lẹ́yìn méjèèjì ni ò lè jẹ́ kó dùn yìí ṣùgbọ́n ẹni tí ì bá ṣe oníwèdèwèdè ẹlẹ́ẹ̀lẹ́ tí ì ṣaláwádà ẹni tó bísì tó ní nǹkan tí ń ṣe kọ́ wa máa bá a fi àsìkò rẹ̀ pa mẹ́ẹ́dẹ́ kò ní láìkì ẹ̀wọ̀n ká máa fi nǹkan pa mẹ́ẹ́dẹ́ kò ní láìkì ló ṣe sí báyìí so nínú ìwà ẹlẹ́kọ̀ọ́ òun náà ni salamu alaykum wa alaykum salam man ana kada 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 ana fulan bunu fulan abu fulan tó ẹkújẹ mẹ́ta ọ ẹpọ níta sọ̀ntẹ́sọ níta khatmul muhatafati bisalam bẹ́yẹn bá kọ́ọ̀lù ìwọ tó pè bẹ̀rẹ̀ pẹ̀lú sísálámà pàápàá jùlọ tó bá ń pè ọmọ ìyá rẹ nínú Islam tó bá sì parí ọ̀rọ̀ náà tán fi sálámà parí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ pé tó ọ̀dà ọdúnbà kan náà assalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum salam wọn tọ́ so odigbo ṣe báyìí ẹ take care ẹ take care kí ni mo ṣe mí so oríṣiríṣi àwọn nǹkan yẹn àwọn èèyàn fẹ́ máa sọpáwa náà belong a wà á fi eyín tí ò da a fi rọ́pò nǹkan tó da tó bá kíyàn gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sálámà tó bá sì parí ọ̀rọ̀ rẹ̀ fi sí sálámà náà parí ọ̀rọ̀ rẹ̀ sí ọmọ ìyá rẹ̀ tí wà tẹ́jọ́ ń ṣe kí ni ò tẹ́jọ́ ń sọ̀rọ̀ kama bada'ta al-muhatafata bi tahiyyati al-islam gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ìjọjọ péré ni lórí aago pẹ̀lú kíkí ti islam faqtumha
faqtimuha kadhalik parí ẹ̀ náà bi shi'aril islam pẹ̀lú àmì islam pẹ̀lú kọ́ sọ pé assalam àmì islam náà ni àlàáfíà. فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتهى أحدكم إلى المجلس فليسلم. النبي صلى الله عليه وسلم النبي نتي أنا كوكانو تبا ديايكا تبا قارين تنشي انتهى أحدكم إلى المجلس تبا دايكا إذا حضرتم إلى المجلس إذا حضر أحدكم إلى المجلس بمعنى إذا انتهى أحدكم إلى المجلس تبا ديايكا فليسلم السلام فإذا أراد أن يقول tó bá sì ṣe tán tó fẹ́ dìde kúrò ń bẹ̀ falyusallim kátó ṣe kí ni o kò sálámà falaysatil ula bi ahaqqi min al-akhirah tàkọ́kọ́ kò dí ti kàn yín lọ́wọ́ túmọ̀túmọ̀ lè fún yín falaysatil ula bi ahaqqi min al-akhirah sálámà tó kọ́kọ́ sá nígbà tó délẹ̀ o kò dí èyí tó padà sá nígbà tó bá ṣe tán ìyẹn túmọ̀ sí pé falẹ́sàtìlì òòlà ayé àtàhíyàtìlì òòlà kíkí tó kí wọn pẹ̀lú sálámà ń bọ̀ kọ́kọ́ débẹ̀ yẹn kò lẹ́tọ̀ọ́ ju èyí tó padà kí wọ́n gbà tó fẹ́ kúrò ń bẹ̀ lọ so sawa àbí sawa má sọ pé mo ti sálámà nígbà tí mo kọ́kọ́ débẹ̀ mi tún ní sálámà nígbà tó bá fẹ́ kúrò ń bẹ̀ so ẹ rí i pé àfa àwọn sọ fún wa pé kì í ṣe pé nọ́ọ̀sù kan wà lórí ọ̀rọ̀ fóònù lórí gbogbo dáhùn ẹ rí i pé à ń fi ń wé àdábùl istidad ẹ̀kọ́ bá a ṣe ń gba ọ̀dà wọlé àbí àdábùl majalis so ìyẹn náà ni àwọn àfà ni wọ́n fi ṣe àfiwé ẹni tó ń pè náà fi ṣe àfiwé ẹni tó ń pè ní sórí aago àti ẹni tó ń gbé khafdu sawt rírẹ ohùn lẹ̀ téèyàn bá ń kọ́ ẹ̀rẹ́ lómi bí ẹ̀ ń tajà bùjẹ ẹ̀ mọ̀ sọ mọ̀ ń gbọ́ ọ̀rọ̀ ń wọ̀ kì í sọ̀rọ̀ gbangba gbogbo ẹ̀ náà ní ti ń sọ ní káàkiri tẹ́lómi bá sì ń receive call kò ní mọ̀ pé ta ló ń wà kódà kò ní fura pé àwọn tó ń sọ làwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òun náà ni wọ́n ń gbọ́ even ahyana for security purpose kì í ṣe kéèyàn máa pariwo gé pàápàá jùlọ ńgbà tí fóònù tiẹ̀ sí kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹlòmíì ẹ rò pé ìjòkùn jẹ ni tá bá ti rí sí ìfẹ́ báyìí ọkàn sákó láàrin àwọn èèyàn eré tí ó mọ̀ sáré lọ mo gbọ́ gbogbo àwọn nǹkan yìí ìwà ẹlẹ́kọ̀ọ́ náà ní gbogbo nǹkan yìí ẹlòmíì wà ní mọ́sálásí yóò mọ̀ pariwo ẹnu mọ́ wa mọ́sálásí máa sọ̀rọ̀ rẹ mọ̀ ń gbọ́ àkóríwẹ̀ la khabdu sawt tó ń bá ń rí sí fò kọ́ọ̀lù sí ohun rẹ ní ohun ìrẹ̀lẹ̀ ilzam al-adab al-aam fi al-muhadathati wal-kalam àfààní dúnnímá ẹ̀kọ́ yáàyì èyí tó jẹ́ kọ́ gbogbogbò tó yẹ kó wà lára ẹnikẹ́ni àtọmọdé ni àtàgbà ni ó yẹ kẹ́kọ̀ọ́ yẹn ó dọ́gba lára gbogbo wa al-adab al-aam fi al-muhadathati tá a bá ń bá yàn sọ̀rọ̀ wal-kalam àbí tá a bá tiẹ̀ ń sọ̀rọ̀ tá a bá jọjọ ń sọ̀rọ̀ àbí tá a bá ń sọ̀rọ̀ fún ara wa kí òun wa kó mọ̀ ga jù káàrẹ̀ òun wa ńlẹ̀ khafdu sawt rírẹ̀ ohùn ńlẹ̀ òun náà ni al-adabul aam fi al-muhadathati wal-kalam àwọn ìran míì bẹ tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ń sọ ẹrù kan jà ní ẹrù kan wọ́n jà ní bẹ́ẹ̀ tí wọ́n já ọ̀rọ̀ ní ni wọ́n ń sọ lẹ́yìn wọ́n yí ṣé kò sí ní ẹrù kan wọ́n bá àwọn sọ̀rọ̀ nílá àbúdá adabul aam bẹ́ẹ̀ bá ń jọ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé ẹ̀ ń jọ ń sọ̀rọ̀ ni ẹ wá ń sọ̀rọ̀ tó múra kankan bí ìjà nígbà tẹ́ ń jà lá ìyẹn ò sínú al-adabul aam falyakun sawtuka fil hatif munkhafida jẹ́ kí gbólóhùn rẹ nígbà tó o bá ń bá yàn sọ̀rọ̀ lórí aago lórí sẹ́ẹ̀tì lórí fóònù jẹ́ kóhùn rẹ ọ̀rẹ́ lẹ̀
masmu'an kìí sì ṣe èyí tí ó wà á rẹlẹ̀ débi pa ní gbọ́ ní tó tún sọ pé ẹ wá fọhùn òkè ohun yìí ha ní abikina láà mọ́tò gbé lọ ọbẹ̀ wọn ò torí pẹ́ lómi bá a ṣe tún sọ yìí ibi tí ó tún gbé lọ tí ò sí àṣẹgbọ́ ní alikọ́ ni pé làpé tún ṣe báyẹn o wọn ni masmu'an léyìí tí a gbọ́ ní tó ń sọ mutawasitul ada tó jẹ́ pé bó ṣe máa gbọ́rọ̀ ń wá yóò wà ní wọ́n tún wọ́n sí kò ní lọ òkè jù kò sì ní ṣe kíni kò ní rẹ̀lẹ̀ tán la muzi'an kìí ṣe pé tó bá ń sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ débi pé ẹ̀rù ọmọ báyìí sí ò sí kò sí nǹkan ṣe gbọ́ kí ló dé kò sí nǹkan kan rárá muzi' izaj tó ti wà ń bẹ̀ ìkódà mú báyìí wala mukhafitan tí kò sì gbọdọ̀ jẹ́ ìtọ́ ọmọ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ àtàkháfùtù bilkha hunaka farqu bayna àtàkháfùtù wàtàháfùtù bilha wà bilkha tàháfùtù bilha'i ọ̀rọ̀ asọ́gbọ́nú kálẹ́ nìkan ń ṣe nǹkan oṣù látẹnu àbí ń yàgbẹ́ lẹ́nu máa sọ̀sọ́kúsọ tahafutu nìyẹn inna lillahi wa inna ilayhi raji'un. òun náà ní kéèyàn máa sọ ọ̀rọ̀ rátiràti lẹ́nu ọ̀rọ̀ tó ṣe wípé kò lẹ́rìí òní tahafutu. Imam Ghazali rahimahullah akọ tírà kan wọ́n fi ṣe rọ́dù fáwọn falasifa àwọn philosophers wọ́n porúkọ tírà náà ní tahafutul falasifa tahafutu alfalasifa so asọgbọnù àwọn philosophers. Ibn Rushdi òun náà tún wá kó rọ́dù fún Imam Ghazali òun náà tún wá ní tahafuti àsọgbọnú ẹni tó láwọn kan sọ àsọgbọnú so ṣùgbọ́n tàhá bilhá kéwú èèyàn gbúdọ̀ jẹ́ ẹni tí ó lákìíyèsí ẹni tí ò bá ti lákìíyèsí kò lè mọ kéwú. àyìn àlàyénù àti ha ọfẹ́ jọra wọn a sì yí túmọ̀ padà so látara àdé eléyìí ó ṣe pàtàkì kálákìísí púpọ̀. wa fi hadha adabu jammun ma'a walidayk wọ́n ní níbi eléyìí ẹ̀kọ́ tó tóbi wà ń bẹ tó bá ń bá àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bí ọ tó bá ń bá wọn sọ̀rọ̀ má pariwo lé àwọn òbí ẹ̀ lérí ẹlòmíì bàbá rẹ̀ ní bá sọ̀rọ̀ gbogbo ẹni tí ń lọ ń tà ní ọmọ kò wọ́n jọ ń sọ̀rọ̀ kí ni mo tún ṣe bàbá rẹ̀ ní bá wí yẹn o ìyá tó bí o ní bá sọ̀rọ̀ yẹn wàhálà ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n fi hádà adabu jammu ayé adabu kabir ẹ̀kọ́ tó tóbi ni ká máa lò ó má walidayk pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì wa man fi darajatihima fil qadari wal makana àti gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ níbi irú ipò àwọn òbí rẹ̀ méjèèjì yálà olùkọ́ rẹ̀ ni yálà aṣáájú rẹ̀ ni yálà àgbàlagbà ni gbogbo àwọn tó bá ń bẹ nírú ipò òbí wa méjèèjì náà ká máa fi wọ́n sípò òbí wa tá a bá ń bá wọn sọ̀rọ̀. ẹ rí wípé nígbà kan tágbàlagbà bá ń bú ọmọdé yìí lè kódà kó gún ọmọdé yẹn kò ní lè sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìṣẹ́ àwọn àgbẹ̀ sórí rẹ̀ ò pé ni orí yín náà pé ẹ̀rù ọba yẹn ọmọ yìí orí ẹ̀jẹ̀ ìyà ìtùgbà ṣòro so àwùjọ tá a wà ní ìsinmi ní sallallahu alaihi wasallam
sẹ́ni tí nínú bàbẹ́ tó yọ ọrẹ́ sí bàbá tó bí lọ́mọ tó fìn sóò ní onínà bàbá ní bàbá ọwọ́ ayọ̀ àdá sí ọ ó ní òtò bẹ́ẹ̀ nílùú tó lọ́ba nílùú tó lófin yóò bẹ ọwọ́ rẹ̀ hùn yóò kó méjèèjì lọ yóò kó wá lẹ́yìn tó ti yé agbúdọ̀ ẹ̀kọ́ tá a lè fún àwọn òbí wa gbogbo àwọn tó bá wà nípò àwọn òbí wa náà ẹ rí i pé ń gba kékeré tiwa àwọn tí wọ́n bá jẹ́ bí ọ̀rẹ́ àwọn bàbá wa náà la máa ń pè wọ́n bàbá mi kìíní báyìí ó kọ́kọ́ sí nísìbà rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó ní sọ pé bàbá aláwájá bàbá mi Wàsíù bàbá mi kìíní kan báyìí ó fi ẹnìyẹn náà sípò bàbá èèyàn àpọ́nlé téèyàn fún bàbá èèyàn náà lè yóò ṣe kí ni o lè yóò mọ̀ fún ṣùgbọ́n lásìkò tá a wà ń sìn sọmọ tí ò pọ́n bàbá ẹ̀ lé ní ọ̀pọ̀n bàbá kalẹ̀ ládùúgbò ọmọ tí ò pọ́n bàbá ẹ̀ lé ní gbogbo wọn pọ̀ wọ́n wà níjókòó àgbàlagbà náà rò ẹ̀rọ ọmọ mi yóò dìde bàbá ẹ wá jókòó àgbàlagbà yẹn wá jókòó ẹ ti rí pé ẹ̀kọ́ ilé wà lára ẹ̀ tí bàbá ẹ̀ náà bá wà ń bẹ̀ bí ó ṣe ti sí bàbá ẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹlòmíì ń bẹ wọn náà ọmọ ìjẹ́ kágbàlagbà báyìí arúgbó ni wọ́n jí wọ́n jókòó kí ni mi ṣáájú wọn débi ni orí òjò rí o tí bàbá tó bí náà bá wà ń bẹ kò ní dìde ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ tó ti ń sọnù láwùjọ wa ni o pẹ̀lú àṣà ìbò táwọn èèyàn ń kó káàkiri wà má àdì ṣẹ́ni bákan náà ká máa lu ẹ̀kọ́ yìí pẹ̀lú àwọn tí wọ́n ní kìmí láwùjọ má àdì ṣẹ́ni àwọn tó ṣe pé wọn ò gbúdọ̀ débì kan kí wọ́n wá fojú rẹ̀ wọn kó olóòrí wọn àgbà tí ò yà wèrè àwọn ẹ̀nà ń pè ní dòkúṣàní àwọn tó ṣe pé Ọlọ́run fi àpọ́nlé sí wọn la kan wá débì kan kọ wá lóòrí wọn ọmọ pé wọ́n gán lẹ́ni àbùkù irú àwọn èèyàn báyìí náà àgbúdọ̀ ṣe kí ni o ká fi wọ́n sípò àwọn òbí wa méjèèjì tàbá ń bá wọn sọ̀rọ̀ wà má àmán uwàdúnà kàfi sí ni àwìlẹ̀kọ́dàrí bákan náà pẹ̀lú ẹni tí ò tóyàn lọ́jọ́ orí àbí nínú ipò gan kò tóyàn téèyàn bá ń bá sọ̀rọ̀ tẹ́wá tún bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí ṣe ní bá sọ̀rọ̀ wípé èèyàn sọ pójú yàn lọ túdìkìlò àlè ìṣòro ó fẹ́ jẹ́ kínú rẹ̀ ó dùn ní ẹni tó ṣe pé ojú lọ ní gbogbo ọ̀nà lọ́lọ́run fi ní ojú lọ gbogbo ọ̀nà ló fi ga jùlọ nípò ó tún wá ní mo kí yín ẹ̀yin aṣáájú mi ọ̀wọ́n ẹgbẹ́ nínú wọn náà rí bá wọ́n kúkú mọ̀ pé àwọn èyí ṣaṣáájú rẹ̀ gbé ẹ̀yin aṣáájú mi ọ̀rọ̀ tá ń bára wa sọ yìí ó rí wípé inú wọn náà dùn ṣùgbọ́n pé ẹ̀yin ìmíìdì lásánlásán ẹ̀tẹ́ tí kẹ́ẹ̀ máa gbọ́n tá à ń sọ ìmíìdì lásánlásán lóòótọ́ bí ipò ìmíìdì náà jẹ́ sí ọ ṣùgbọ́n tó wá tó ń sọ báyẹn inú wọn náà ní dùn so ìdí nìyí tó fi jẹ́ pé bọ́lọ̀ ń bá fi ọ́ sípò má fojú rí ẹni kankan torí wípé ẹ̀fọn bó ṣe rí òun ó lè gba ẹ̀jẹ̀ lójú kìnìún so látara àdélé tí wọ́n sọ fún wa pé ẹni tá a jùlọ nípò náà káàrẹ̀ ohun lílẹ̀ lọ́dọ̀ ẹ̀ wa ana lahu indaka manzila inú rẹ̀ náà dùn yóò mú náà mọ̀ fíìlì wípé àwọn náà tiẹ̀ nípò lọ́dọ̀ rẹ̀ àṣọ ọ̀ka òun náà kún báyìí ẹ máa wọ àwọn tẹ̀sìn bá yé inú àwọn àfa ńláńláńlá àbáwọn èèyàn tọ́lọ̀ ń fún nípò wọ́n kà lè lọ kí ẹnìkan ẹni tí gbogbo èèyàn kà kún ládùúgbò wọ́n sì ewúlẹ̀ á sí ládùúgbò ẹ̀ wọ́n á kí ọ̀rẹ́ mi kàtọ́ wà mí eléyìí lọ́rẹ́ yìí gbẹ̀gbẹ̀ nínú ẹni yẹn wà á dùn dé gbé èmi ní ìnáwó wa ṣe ẹ̀rí lágbájá tó ṣẹlẹ̀ ní èmi ní ìnáwó wa gbogbo èèyàn àtẹni tí ò mọ̀ tẹ́lẹ̀ náà ẹ̀rọ́kọ̀tọ̀ lọ níṣẹ́ èmi ní ìnáwó wa inú rẹ̀ náà ó dùn kódà kọ́ ọmọ fún ní tẹ̀ǹkọ̀bọ̀ anábì máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé nínú àdánwò tí máa ń ṣẹlẹ̀ tọ́mọnìyàn bá ti dépò tó ga àwọn tó kéré wọn ò ní ráyè dọ́dọ̀ ẹ̀ mọ́ wọn ò ní ráyè rí mọ́ àwọn náà wà máa wò lọ́ọ̀kan kí ni tó lè dọ́dọ̀ orú àwọn ilé ẹ̀rọ mọ́ bá wọn ṣùgbọ́n tó náà bá wá ju rẹ̀ lẹ̀ èyí nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa ní àtàwàdù ó jáde wá kírun mọ́sáàsì bó ṣe tó náà gbogbo àwọn èèyàn wọn ò rí ọ wọn sálámà sí ọ ẹjọ sọ̀rọ̀ ẹjọ
tọrọ mọ́sálásí ẹjọ́ sí gbogbo ẹ̀ inú wọn máa dùn kí ni jẹ́bẹ̀ àjọ ń kírun báyìí ẹni tẹ́yìn sọ àjọ ń fẹsẹ̀ kẹsẹ̀ báyìí o lè mọ́ fún ní kankan o ṣùgbọ́n inú rẹ̀ ó máa dùn pé òun náà kó tiẹ̀ wá sọ pé gbà tó rí mọ́sálásí oníkó wá sálámà sí nílé níjẹta àgbàjá ó sì inú ilé mi yàrá mi ó sì wọ̀ bẹ́ẹ̀ so inú àwọn tí ò bá tó yẹn máa ń dùn sí irú nǹkan báyìí ṣùgbọ́n nínú àdánwò westernization òun náà ni wípé social classes ó gbọ́dọ̀ wà àjùyìn lọ àwa kan ga àwa kan so tẹ́ bá ti ga àwọn tẹ́ mọ̀ bá sọ̀rẹ́ àwọn tó ga bá náà ni olùsí ọmọ sọ̀rẹ́ olùsí olówó ọmọ ìdíkíndé ọmọ sọ̀rẹ́ olówó kò sí yẹn ní Islam lóbi jẹ́ kí gbogbo àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ àparò kan ọ̀gá jù kan lọ náà ni bàbá fẹ́ kírun mọ́sálásí àjọbẹ̀sẹ̀kẹsẹ̀ náà ni àti mílíọ̀nìà àti kọ́bọ̀nìà àti àjọjọ dúró náà ni èèyàn fẹ́ lọ hajj àjọjọ wọṣọ funfun náà ni gbogbo wa náà jọjọ da aṣọ ara mi gbogbo ẹ̀ sí yàtọ̀ Islam fi yẹn kọ́ alẹ́ kọ́ ká ní tàwádù ká ní tẹríba bọ́lọ̀ ń bá gbé nìkan ga tó wọ́n ń rira rẹ̀ lẹ̀ fáwọn tí ò tó inú àwọn yẹn ní wọ́n máa dùn sí i kódà wọ́n máa ṣàdúrà fún wọn ò nífẹ̀ẹ́ torí pé wọ́n rí wípé ó ṣe é súnmọ́ so ká gbìyànjú ká kíyèsí irú àwọn àṣìṣe báyìí àwọn tí Ọlọ́run bá fẹ́ ṣàánú púpọ̀ nínú àwọn olùmẹ̀sìn àwọn àfà Ọlọ́run ń ṣe wọn báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán níṣòro wọ́n ń rí ọ̀dọ̀ àwọn àfà àdé ju ọ̀dọ̀ àwọn olówó lọ bó ṣe pé àwọn àfà olówó lọ́wọ́ tó ń fún wọn ṣùgbọ́n wọ́n free láti dọ́dọ̀ àwọn àfà ju ọ̀dọ̀ kíni o ju ọ̀dọ̀ àwọn olówó lọ torí pé bóòlẹ̀ ti fẹ́ rí bóòlẹ̀ ti fẹ́ dọ́dọ̀ ẹ̀ bóyá kò sí Nàìjíríà gan yóò sì mọ́mọ́ gbọ́kọ̀ rẹ̀ kalẹ̀ kẹ́ ẹ̀ máa wò pé bẹ́ẹ̀ wà nílé ó ti lọ bẹ́ẹ̀ bá dó lẹ́nu géètì nǹkan ó ti gbẹ̀yìn kùlé géètì mi wà lẹ́yìn kùlé ó ti lọ wọn ò sàmọ̀ ọ̀gbẹ́ ṣe sùúrù wọn fẹ́ jáde náà nígbà ò bá sùn ọ́ lọ́kọ̀ líle wọn á kàlọ́. fateksibul asdiqaha wal muhibbin téèyàn bá lè máa ṣe báyìí ó lè ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ àtàwọn olólùfẹ́ tó ń fẹ́ràn rẹ̀ wàlídà ìdí ni tó jẹ́ pé fáadà sọ́ra rọ́fà sọ́ọ̀t án miqdar al-haja sọ́ra fún ìmọ̀ gbé ohùn sókè tayọ àlà tayọ bí bùkátà sí béèrè fún ma tó bá ti di pé ariwo yẹn ń pọ̀ jù kìí ṣe wà tó dáa wahadhar al-mukhafata bákan náà kó o sì tún ṣe kí ni o kó o tún sọ́ra fún al-mukhafata òun náà ní kéèyàn máa sọ hẹ́rẹ́hẹ́rẹ́ bí ńlẹ́rẹ́ la jìnnà sí fakullu minhuma àti kéèyàn pariwo hèè àti kéèyàn ó tún máa dún bí ńlẹ́rẹ́ kọ́ máa fọ ẹgbẹ́ ẹ̀ tán fọ́ fún lọ́rùn méjèèjì ikhlalun ìtapò àbàwọ́n sí ló jẹ́ bima addabaka Allah subhanahu bi sí ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá kọ́ nínú al-Qur'an surat fi qawlihi ta'ala fi wasiyati Luqman libnihi waghdud min sawtik ẹ̀kọ́ tó lọ ń kọ́ wa ní rẹ ohùn rẹ ńlẹ̀ tó bá tí wọ́n ń pariwo hee ó ti tako ẹ̀kọ́ tí Qur'an kọ́ wa wa kam fi min dilalatin ala ma yanbaghi mélòó ni ẹ̀rí ìtọ́kasí tó wá nínú àyàtà ara kàyí ala ma yanbaghi lérí àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tó yẹ ká máa ṣe wa minhu qillat ihtiramik liman tatahaddath ilayhi kéèyàn ó máa sọ̀rọ̀ hẹ́rẹ́hẹ́rẹ́ àti kéèyàn máa pariwo gèè ó ń túmọ̀ pé àpọ́nlé tí èèyàn fún ẹni téèyàn bá sọ̀rọ̀ àpọ́nlé kékeré lèèyàn fún pẹ̀lú bí èèyàn ṣe ń pariwo gèè lé lórí òun wa kam kanat tariqat ba'dihim fil mukalamat sababan lil hirman min al matlub aw min khairin kathir وقد كانت طريقة بعضهم wọ́n ní ó ti mélòó وكم كان mélòó ni طريقة بعضهم àwọn ọ̀nà táwọn ènìyàn kan máa ń lò في المكالمات tí wọ́n bá ń báwọn èèyàn sọ̀rọ̀ mélòó nígbà táwọn ọ̀nà yẹn ti jẹ́ سببا للحرمان من المطلوب bó ṣe ń sọ̀rọ̀ yẹn gan ló padà ṣokùnfà tí ò jí kọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ tó fẹ́ gbà lọ́wọ́ ẹni yẹn aw min khairin kathir àbí bí ṣe ń sọ̀rọ̀
òun ló hànà oore tó pọ̀ tọwọ́ rẹ̀ fi tẹ oore yẹn ẹ̀rì pẹ̀lú àpèjúwe kàlámù alẹ́ kan àwọn àrẹ kan àìsàn ta ló ń sọ̀rọ̀ ẹni ọlọ́run ni o àníta níṣẹ́ ọ̀kan náà wòlé ọlọ́run ló àpàṣẹ tì mí ó sì yọ bátìrì ọyọ sí mú ọyọ gbẹ ó dẹ̀ nídìí ìrànlọ́wọ́ kan lásìkò yẹn ni tí nǹkan yẹn sì ń bẹ lábẹ́ kápá rẹ tó lè ṣe fún ẹ ó bóore yẹn ti sọ nùmọ́ lọ́wọ́ so ìwà aláìlẹ́kọ̀ọ́ ìmọ̀ sọ nǹkan nù máa yẹn lọ́wọ́ wahadhar wọn ní bákan náà tún jìnnà sí tariqata nafakhin al-huzala àwọn wo ni nafakhin nafakhun àwọn wo ni alladhina yuthbituna shakhsiyatihim àwọn tó ṣe wípé wọn ò ní dákọ wọn ṣùgbọ́n wọ́n máa ń ṣàfihàn ara wọn min khidalil hatif nípasẹ̀ téèyàn bá pè wọ́n lórí aago binagamatin bagidọ ntẹ́ẹ̀fì mọ̀ wọ́n tó bá ti pè wọ́n àwọn tone ringing tone tó máa gbọ́ bagidọ tọkẹyìn ọkọ gómi ya'rifunaha ìdíkù ní táwọn mọ̀ nìyẹn ẹ̀rẹ́mí bẹ̀ tó bá ti pè báyìí ọmọ gbọ́ àwọn music kan tó mọ̀ ká lágbàjá ni so tó bá ti fẹ́ pè gbà mí tó bá ti kọ́ọ̀lù kan ó sá gbé wájú báyìí ni kó fi kọrin òṣì tí ó gbé jáde ń bẹ̀ so àwọn yẹn ní nafahul ẹ̀rẹ́ lómi tó bá pè báyìí ó lè jẹ́ pé bíi Àyìnlá Ọmọ Pàǹdà ọlọ́ọ̀kọ́ gbọ́ yọ ọ̀kọ́ kọ̀ yẹn sí ọ létí ó tó di wípé ẹlòmíì orin kórin ńlọ́mọ gbọ́ tó bá ti ń pè irú àwọn èèyàn báyẹn wọ́n fẹ́ bí ọba dá ọkùnrin ó ti mọ̀ pé òun náà ni gbogbo àwọn èèyàn tó máa pè kò sẹ́ni tí kìíní yẹn mọ̀ ó ti fi dá mọ̀ pẹ̀lú àwọn kìíní ń pè yàn sí kọ́lá tó náà máa pè ẹlòmí ọmọ máa subscribe fún ni o pé kàn fún ẹlòmí ò sì subscribe wọ́n bá jù sí síbẹ̀ tó bá ti bọ́ jù sí tètè ya ní kòmùkòmù ẹlòmí Shina Peter ni wọ́n bá fi síbẹ̀ ẹlòmí ọmọ arápálá ni wọ́n bá fi bẹ̀ ẹlòmí tọ́ aláyàhá gbogbo oríṣiríṣi àwọn kan báyìí sọ ọmọ kí ìwọ tó yìí gbọ́ nǹkan tó bá ti wá pè gbọ̀kúgbọ̀ bá ní ọmọ gbèsè ọ létí àbí ẹlòmíì tó bá pè tí ó bá dán báyìí ó kì í Ṣàngó ó ní lọ́ọ̀kọ́ gbogbo subhanallah ó gbé kó létí lójú ẹsẹ̀ lóbi jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa lo ó kì í lù ú kìnnìkan ọmọ kìnnìkan kankan níbi wo ó kì í dáadáa kọ́ mọ́ sí ìgbé òsà lárugẹ sọ̀rọ̀ pé ó kì í lu yín nìwọ́ ọmọ fọkàn sí tó o bá gbókì ń dáadáa ó súnmọ́ kó o gbọ́ ìgbé òòṣà lárugẹ nínú ẹ̀ ẹni tó bá alákìídà tó bá pè ọ́ tó bá ń gbọ́ ogun nǹkan yẹn nàgàmá tó ń bá gbéra bí ọlọ́pọ̀ kan máa lé ọkùnrin tó ń bọ̀ ọkàn ságbé iwájú báyìí títí tó fi kọrin ìyẹn tán ọ̀nà kan nìyẹn ọ̀nà míì tún ni pé ẹlòmíì tó bá pè ọ́ obìnrin ló rò pé ń sọ̀rọ̀ magic voice ẹnìkan pè mí mo á sọ pé mo ní ẹ dákun ọkùnrin ní sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ pé umu làgbàjá ohun ọkùnrin ní lèmi ń gbọ́ yìí ní ẹ má bínú wọn mọ̀ fún òun tí dá padà ní là nafakhuna al-huzala àwọn tẹ́ ẹ bá ti rí tán máa ń ṣe báwọn ẹni ibú wọn ńlá burú kan lọ́wọ́ sàn án láàrin irọ́ ewu làbúrò máa change voice rẹ̀ ó ti láburú kan lọ́wọ́ tó fẹ́ ṣe ẹlòmíì bí ohun obìnrin òní in tó rárá ṣẹlẹ̀ wẹ́rẹ́ òun ó ti dálé ẹlòmíì rò ẹ ìbá ọmọbìnrin kan tó pè lálẹ́ àná ọkùnrin ni ó kàn yí fọ́ ọ̀dà ọlọ́run kú mọ́ tó pamọ́ wà lọ sí ilé obìnrin míì ó ń kọlù ìyàwó rẹ̀ fọ́ìsì ẹ̀ lọ jẹ́ fọ́ìsì ọkùnrin bóò ní ọ̀rẹ́ mi àmọ̀kú òde òní bóò ní kíníkà obìnrin sì ní ohun ọkùnrin ni
ọkọ rẹ̀ sì ń gbọ́ tá lọ́rẹ́ rẹ̀ nígbòlẹ́ ti mọ́ra nígbà ọ̀rẹ́ àwọn obìnrin ni ó kàn tí ó lè ti wàhálà so oríṣiríṣi àwọn nǹkan báyẹn kì í ṣèwọ ọmọlúwàbí bí eré náà lẹ́ẹ̀ máa kà sí títí tí ó fi ba ìwọ ọmọlúwàbí jẹ́ lára èèyàn bá a ṣe sọ yìí ẹlòmíì tí ó ti ṣeré ganan ó súnmọ́ kó náà lẹ́mìí pé òun náà ti ẹ̀sẹ̀ ń jọ kà má ṣe kì í ṣèwọ ọmọlúwàbí àwọn tó ń gbé síbẹ̀ àwọn aláìní ẹ̀kọ́ ṣé àwọn ẹbí tiẹ̀ ẹ̀kọ́ wò làwọn ní ṣèbí táwọn òbí máa tajà tiwọn náà wà á ta so mùsùlùmí ni kọ́ mọ kí ló bá ìlànà ẹ̀kọ́ tiẹ̀ mu kí ni nǹkan tí ò bá wọn. alhatif walmara kíkọ́ lu obìnrin ìmọ̀ bóbìnrin sọ̀rọ̀ lórí fóònù tẹ́lẹ̀mí bá ń kọ́ lọ́ọ̀kan tẹ́kọ̀bìnrin ní bá sọ̀rọ̀ ẹ̀ mà kọ́dà kẹ́ ẹ̀ má gbọ́n ti sọ̀rọ̀ dáadáa psychologically ìmìlẹ̀ mọ̀ àbí tí ìbá fẹ́ sọ̀rọ̀ lóko màá sì mọ orú ọ̀rọ̀ tó ń sọ bí obìnrin kan bá sì ń kọjá lọ ẹ ti mọ̀ pọ̀ boyfriend ẹ̀ ní bá sọ̀rọ̀ kọ́dà kẹ́ ẹ má gbọ́ ohun tí ń wí ẹ ti rí nínú ṣẹṣẹ bó sì ń bọ́ ọkùnrin sọ̀rọ̀ bóbìnrin ń bọ́kùnrin sọ̀rọ̀ tẹ́ pé normal ọ̀rọ̀ ni wọ́n ń sọ ẹ rí nínú ṣẹṣẹ pé normal ọ̀rọ̀ náà ń sọ tọkùnrin náà bá sì ń bóbìnrin sọ̀rọ̀ tẹ́ pé ordinary normal ọ̀rọ̀ náà ń sọ ẹ rí mi ò mọ̀ báyẹn lẹ́yìn kéèsì sẹ́yìn máa ń kéèsì náà dẹ́ẹ̀ bá kéèsì ẹlẹ́mọ̀ kéèsì náà tó ti gbogbo èèyàn kọ́ ló máa ń apply psychology sí wo nǹkan tí ń bá rí ẹlòmíín bẹ ó ti rí ọtán kò sì ní wọ̀dọ̀ rẹ̀ kò wọ̀dọ̀ rẹ̀ owó sì máa gbé kò rí ọ̀sùn kó tó àtọ̀kán tó ti wọ̀ ọ́n ó ti rí ọtán yóò sì gbójú kó bẹ̀ tọba wa déwájú ọmọ pretend yọmọ bá dá ló ń pretend òun ti rí tó pọ̀ nínú òṣìṣẹ́ mi sábà dẹ̀ tọpọ̀ pé nǹkan yẹn bí ó ṣe rí náà ni wa in kana ahadul mutahatifaini mura'a àfáàní tó bá ṣe pé ọ̀kan nínú àwọn tí wọ́n jọjọ́ ń pera wọn ó lọ jóbìnrin ọkùnrin àtobìnrin falitahdhar al-khudu'a bil qawl àfáàní kóbìnrin yẹn tó bá ń kọlu ọkùnrin tí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ ṣọ́ra fún mímọ dún ohùn ìmọ̀ lẹ ohùn èèyàn lẹ nǹkan ní lílẹ̀ ọkùnrin tún mi gbọ́ ẹlòmíì tí bá ń kọlu ọkùnrin ó ní ohùn tí ó lò tí bá ń kọlu obìnrin ẹgbẹ́ rẹ̀ ó ní bí ó ṣe sọ̀rọ̀ ṣe sí tí ó dáa ni fa inna Allah subhanahu torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga náà nisaa nabiyyihi sallallahu alayhi wa sallam ummahatil mu'minina radiyallahu anhun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó kulẹ̀ kọ́ fún àwọn ìyàwó ń sí ọlọ́run àwọn tí wọ́n jẹ́ ìyá àwa mùmìnì aláàtì àwọn tó ṣe wípé la yatma'u fihinna tami'un kò sí ẹnìkan tí ó máa ran kan ìfẹ́kúfẹ́ sí wọn kò sí onítàn wa hunna fi ahadi nubuwwa àwọn tó ṣe wípé lásìkò tí nǹkan dáa jù àsìkò ànábì ni wọ́n wà láyé ńgbà náà wa hayati sọ̀hábà àwọn tó ṣe wípé wọ́n bá wọn sàbẹ̀ lógbà àsìkò tó dáa jù lórílẹ̀ radiyallahu anhum kọ́lọ́wọ́n bá kọ́yọ́ ní sáwọn sàbẹ̀ nahahunna síbẹ̀síbẹ̀ ọlọ́run padà kọ̀ fún wọn an yakhda'na bil qawl pé ẹ má máa lẹ ohùn tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀yin ìyàwó ànábì sallallahu alaihi wasallam faqala ta'ala ọlọ́run ní fala takhda'na bil qawl ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ẹ má máa lo ohùn tí ó máa dọ́gbé sígbà àyà ọkùnrin tí bá ń gbọ́ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ fayatma alladhi fi qalbihi marad kí ẹni tí àìsàn ìfẹ́kùfẹ́ tí ń bẹ nígbà àyà rẹ̀ kọ́mọ̀ bá máa tàn mọ́ ìfẹ́kùfẹ́ sí yín wa qulna qawlan ma'rufa ẹ sọ̀rọ̀ sàn wa qulna qawlan ma'rufa ẹ sọ̀rọ̀ sàn tó yẹ pé ibi tẹ́ ẹ bá sọ lẹ́niwẹ̀ kò ní ìdíkẹ́ yẹn máa fura fún ní mínì kankan ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ tó bá sọ anywhere o lè sọ ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ tó bá sì sọ ọmọ ọ̀wọ̀ tó ń wò sí òní fẹ́ kí káwọn èèyàn gbọ́ ìwọ náà kí ìsara rẹ̀ òní fẹ́ káwọn èèyàn gbọ́ bí òun gbóbìnrin kan sọ̀rọ̀ kan òní fẹ́ káwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ sùwọ́n tẹ́ pọ́ọ̀rọ̀ tó nọ́mà ní òní kíkítà anywhere ló ti lè sọ ọlọ́ọ̀ni ẹ̀yìn ìyàwó anábì wa qulna qawlan ma'rufa ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ sàn ní kẹ́ máa sọ fa kayfa bima siwahunna tọ́lọ́n bá lè sọ ilé ìsáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam bó wá láwọn tí wọ́n ṣe ìyàwó ànábì o
olóńlò nìkọ́ọ̀bù ọmọ ju àwọn ìyàwó ànábì lọ yóò ṣe lẹ́ẹ̀mẹ́tì rẹ̀ gbogbo gbàsá máa di sẹ́ẹ̀tì mara káàkiri bí bèbí kódà kéèyàn máa gbé sẹ́ẹ̀tì mara jù gan àwọn radiation kan wà ń bẹ tó ń kópa lára báyà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kẹsì máa di sẹ́ẹ̀tì mara bí sẹ́ẹ̀tì bá sì ti wà sophisticated sí náà ni aburú rẹ̀ sì pọ̀ sí torí pé oríṣiríṣi program tó wà lórí ẹ̀wọ̀n ìkọ̀ọ̀kan náà ló ní aburú rẹ̀ tí ń ṣe radiation sẹ́ẹ̀ ní ẹlòmíì ò gbé sẹ́ẹ̀tì ìgbìmọ̀yà sẹ́ẹ̀tì ẹ̀rọ àwọn obìnrin míì àwọn tó máa ta kan lọ́jà lálẹ́ tó ń ta tomato ó so sẹ́ẹ̀tì orí torí pé sẹ́ẹ̀tì yẹn ó ní torchlight ó gbé sórí báyìí ẹlòmíì ó fi ha ó ń gbọ́ news yóò wá fi ha bí gèlè rẹ̀ báyìí yóò gbé sí bíi tí ẹ rí bíi dimag wà nìyẹn tẹ bá fọwọ́ kàn ẹ̀rí bí ṣe ń ṣe kúlú iṣan kan wà ń bẹ̀ yóò gbé sẹ́ẹ̀tì radiation yẹn direct contact síbẹ̀ yóò gbé síbẹ̀ sílẹ̀ bí jẹ́ pé ntàlá ìmọ̀kan gbogbo tí ará oko ọba gbà àgbà ó dì ẹ mọ̀ àwọn òyìnbó tó bá ń lo sẹ́ẹ̀tì wọn ò ní kọ́bà kan yóò ní kọ́bà kan báyìí tí wọ́n fi sí wọ́n wà á tún wá ṣe kìnní kan bí bẹ́ẹ̀lì wọn wọ́n wà á fi hábẹ̀ tọ́ba tí wọ́n fẹ́ mú wọ́n mú wọ́n sẹ̀ yọ wọ́n ó ti ṣe kìnní kan anti radiation kìnní kan wọ́n ti lẹ́ẹ̀ma kátó yẹ kí wọ́n á lọ ìmú ìmí ìgbà òtún ní gbèsè tì mí ẹ̀lọ́ yóò ti ṣe báyìí torí pé àwọn tí wọ́n ṣe wọ́n mọ tó wà lọ gbẹ́lùmí ìgbáyà yóò fi sẹ́ẹ̀tì sí gbáyà rẹ̀ hàtì ọ̀gángan bíi hàtì yóò fi sẹ́ẹ̀tì sí tẹ́lùmí bá fẹ́ sùn yóò fi sẹ́ẹ̀tì rọ orí sùn kí lè fi mọ́ ṣùgbọ́n àwọn kan báyìí ẹ jẹ́ ká lọ sí làákàyè ká kíyè sára wa kayfa biman siwahun bó o ní nígbà tí ọlọ́run dojú ọ̀rọ̀ yìí káwọn ìyàwó ànábì bó wà láwọn tí wọ́n ti ẹ̀ sí ìyàwó ànábì sallallahu alaihi wasallam inna nahyahunna 'anil khudu' fil qawl min babi awla kákọ̀ fún àwọn wọ̀nyí níbi ká máa lo ohùn dúndùn tí wọ́n bá ń pe ọkùnrin àwọn ló mọ̀ lẹ́tọ̀ọ́ sí jùlọ tọ́lọ̀ ń bá lè sọ̀rọ̀ fáwọn ìyàwó ànábì fattaqina Allah ya nisa'al mu'minin páyọ̀ ọlọ́run gbẹ̀yìn obìnrin mọ̀mìnì o la taqda'na bil qawl ẹ má máa dún ohùn tẹ́ bá ń bọ́kùnrin sọ̀rọ̀ lórí fóònù wa qulna qawlan ma'rufan fil khair ẹ máa sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ rí ayé bila tarkhim ẹ má máa gbẹ̀dú ohùn gbígbẹ̀dú ohùn òun náà ni kéèyàn máa sọ̀rọ̀ gẹ́dẹ́gẹ́dẹ́ kéèyàn máa sọ̀rọ̀ gẹ́dẹ́gẹ́dẹ́ ní ti èyí láti kó fìtínà bá gbáyà wala tamtit ọ̀rọ̀ tí ó máa fa ọ̀rọ̀ òkè ògùn onímọ́dù jọ obìnrin tó ń bá sọ̀rọ̀ tó ń pè ókè ó ní ìtumọ̀ lọ́dọ̀ ọkùnrin pardon ó tún fẹ́ tún gbọ́ ni ókè ẹ̀wọ́n ni ókè ṣé bò ṣe máa sọ ọ́nù tẹ́lẹ̀ ṣé bò ṣe máa sọ ọ́nù so wala tamtit máa fa ọ̀rọ̀ gùn ní ti ìfàrọ̀gùn ti aburú tẹnitá ìsànbẹ̀ ń gbá àyà rẹ̀ fala tukhatibil mar'ata al-ajanib kama tukhatib zawjaha ìwọ ọkùnrin ń ranù ọkọlù fẹ́ bá sọ̀rọ̀ ọkọ̀ sí lára ìyàwó ẹni ẹ ló gbé ọ̀rọ̀ yẹn tí ìbá ti sọ̀rọ̀ àbútọ̀ ẹ ṣe máa pè padà tán bá ti rí ìyàwó ẹ̀kọlù fẹ́ bá sọ̀rọ̀ tó bá sì jẹ́ pé bùkátà béèrè kó sọ̀rọ̀ yẹn fún ìyàwó ẹ̀ pánpá nítorí ọ̀fẹ́ sọ sókí ló dàdó pé máma bóbìnrin olóbìnrin sọ̀rọ̀ bí ìgbà tó ń bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ ọkọ wà wọlé tá a lè jọ ń sọ̀rọ̀ ọ̀rẹ́ yìí rẹ̀ wà ní wọ́n pè kódà ìgbà míì bíi aago 12 lálẹ́ kí lè rẹ́ sáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ni àìmọye obìnrin tẹ́lẹ̀ mi ò máa pè lálẹ́ extra code ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi wọ̀n yẹn náà fìlà ọkùnrin ní pípè sáà classmate òun roommate òun ọ̀rẹ́ òun kan ẹni àwọn jọjọ pàdé lọ́jà òun wá fún nọ́mbà àwọn jọjọ orí dìde rẹ̀ nasallallahu salam walitahdhar almar'atu alistirsala
fil kalami ma'a ar-rijal al-ajanib anha wọ́n ló dọ̀wọ́ ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra níbi máa dá ọ̀rọ̀ lẹ̀ pẹ̀lú ọkùnrin tí wọ́n jẹ́ àwọn ajínàbí sí yín àwọn ọkùnrin tó ṣe pé wọ́n lè fẹ́ yín ẹ má mọ ẹjẹ ọjọ́ jí ọlọ́rọ̀ ẹ má jẹjẹ ọjọ́ ọlọ́rọ̀ tí bùkátà bá béèrè ọ̀rọ̀ tó yẹ pé bùkátà béèrè fún ẹjọ́ lágbájá ní wọ́n fẹ́ ṣe kíníkan bìkan bó ni wọ́n ti ń ṣe ìbáyìí ni wọ́n ti ṣe tọ̀ jazakumullahu khair ẹgbẹ̀lẹ́ bóòlù ogun nǹkan bóòlù ẹgbà ohun yí mọ́ yàtọ̀ ẹ̀ǹgbádùn ojú yóò máa dán bẹ̀yẹn ní kí ni gbogbo rárára ẹ̀dọ́nà kí lẹ jẹ́ láàárọ̀ ìná láà kí sọ̀rọ̀ ẹ̀ nínà àwọn rátíratí ní ìṣẹ̀lẹ̀ kó dẹ̀ lè ní àfà kí lẹ jẹ́ láàárọ̀ kí lẹ ń ṣe lọ́wọ́ sàn mo sì fẹ́ lọ wẹ̀ ni kẹ́kẹ́ bẹ́ẹ̀ ìṣẹ́gbẹ́ fẹ́ lọ wẹ̀ ìwẹ́ sì ń wé mi náà wẹ̀ àti musiba fitna wallah fitna tun azima ọkùnrin lè yẹn ní tó máa sọ̀rọ̀ báyìí obìnrin àti obìnrin ẹgbẹ́ rẹ̀ lè máa sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n rajulun ajnabi kò lẹ́tọ̀ kò máa bó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ilé ìta ń sọ ìpín sọ̀rọ̀ tí wà nìkan òdodo ọ̀rọ̀ ọmọ dọ́gba ní gbogbo bí kọ́lá ọgbà mi mélòó lójú ti yín rí sáwọn táwọn èèyàn ń béèrè question lọ́wọ́ wa tó pọ̀ èmi ń bẹ́ tó pẹ́tọ̀ wallahi ọlọ́wọ́ sàánà wa assalamu alaikum ó parí náà fattaqu fitna tó bá ti gbé fitna ń bọ̀ al-ulama ya'rifunaha ó sì iglaq bab an-nafsu ammaratun bis-su ẹ̀mí máa ń pa ọmọ nìyàn láṣẹ láti máa ṣàbúrò tó bá ti tètè mọ̀ yóò ti tètè mọ̀ náà ẹ̀mí rẹ̀ kó mọ̀ bá jù ọ́ sínú fitna so àfáà ní waltahdhar al-mar'atu al-istirsala fil kalam ma'a ar-rijal al-ajanib anha kóbìnrin kó ṣọ́ra níbi ìmọ̀ dọ̀rọ̀ lẹ́ẹ̀ ìmọ̀ tẹ́fàdà ọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin tí kìí ṣe ẹni kìí ṣe ẹgbẹ́ kìí ṣe bàbá rẹ̀ kìí ṣe àbúrò ẹ̀ kìí sọ́kọ́ ẹ̀ kóbìnrin ọ̀sọ̀ àwọn tá a kàkalẹ̀ ìbò sì bá wọn sọ̀rọ̀ ògbódò bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe ní báwọn ògbódò mọ́ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bùkátà bá tiẹ̀ béèrè pọ̀ bọ́kùnrin kan sọ̀rọ̀ kò gbódò dàgbà tó ń bẹ́gbọ́n rẹ̀ sọ̀rọ̀ gbígbà tó ń bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ àgbẹ̀ obìnrin yìí sóò bàjẹ́ débi pé kọ́sítọ́mà rẹ̀ yíbò ẹlẹ́yà wọ́n wà á jọ máa ọkọ̀ tọ́kọ̀ fún mi pé ó ti tó ẹ̀ ń jẹ owó subhanallah owó ló débẹ̀ lá هذه قضية الغيرة طبعا الغيرة فيها ولكن مهما كان الأمر لابد من التأدب bóyá ọlẹ́nìkan tó fẹ́ pè sọ̀rọ̀ tó fẹ́ sọ lókùtọ̀ kan àbí méjì ìta ìwọ̀n obìnrin tó bá lẹ́kọ̀ọ́ gan yóò ní ọkọ̀ òun ní kó bẹ́ni ẹ̀ sọ̀rọ̀ al-mar'atu lابد من التصور الصيانة المرأة في الإسلام أهل السر kọ́rọ̀ ẹ̀dínyẹ tó jẹ́ pé nínú sálàfù mi wọ́n bí mọ obìnrin wọn ìfikún níyà wọn sókọ ọmọbìnrin kìí ṣe haram o kò sí tó burú bẹ̀ o ṣùgbọ́n tahaffudan lẹ́bi tó bá ń ka àwọn afá àtàbá ní razaqahullah albanina walbanat thalathatu banin wa thalath banat abdullah muhammad ibrahim wa thalath banat wọn ni dárúkọ táwọn obìnrin ẹlọ máa kà àtàbá ń kọ tẹrẹjọ máa wà fà mọ́ sí sọ yìí so wáyé tó wá jẹ́ wípé ìyàwó rẹ̀ everybody so ní direct contact sí ìyàwó ẹ̀ ṣùgbọ́n látara àwọn ẹ̀kọ́ rádáradá tó a sì fara kó ilẹ̀ yorùbá náà ẹlòmíì mọ̀nà kọ́bà ní ń lò ní kọ́ kò sí tó kù lára rẹ̀ ju aṣọ pélébé tó fi bójú lọ pé yàtọ̀ láàrin òun àti ẹni tí ó rò ẹgbẹ́ àwọn everybody free sí oríṣiríṣi ọkùnrin náà free sí ẹ̀ẹ́dẹ̀mí ẹgbẹ́ kọ́pàdé òun títì ìgbìyànjú ọlọ́pàdé rẹ̀ kìnnìkan ọ̀rọ̀ kìnnì rọ́bà tàfẹ́ mọ́ ta fún yín kìnnìkan kankan ẹni bòdìkì tó wá pàdé mi bí báyìí ọkọ̀ gan lè mọ́mọ́ nasalla salam bal wa ma'a maharimiha kódà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ maharamu ẹ̀ gan
nínú àwọn míì tó yẹ kó wọ́n ìsọkọ rẹ̀ tí èsì kí wọ́n bá ní ọ̀rọ̀ gbọ́dọ̀ máa pọ̀ jù bí máa tún kírú ṣẹ̀ríà pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ṣẹ̀ríà gan farama ẹlòmínà ẹ̀sìn bọ̀dá mi mò ń bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àlùfàṣà àwọn bọ̀dá mi ló ń bá sọ là ọ̀rọ̀ àlùfàṣà àbùdọ̀ máa sọ tún kírú ṣẹ̀ríà ọ̀rọ̀ tí ṣẹ̀ríà tó takò wàtàbá nufus ọ̀rọ̀ tí ẹ̀mí rí nufus ayé nufusu sẹ̀límà ọ̀rọ̀ tí ẹ̀mí gidi tó lòdì sí wàyúdìtò fi nafsi sami aláàkọ̀ ọ̀rọ̀ tó pé tó bá ń sọ ó lè gbin ìrò papọ̀ ẹ̀mí kẹ́mi ó so mára ẹni lọ́nà àìtọ́ ọ̀rọ̀ yẹn lè bí kéèyàn sọ́ra fún irú àwọn ọ̀rọ̀ báyìí àpèjúwe ẹ̀ pọ̀ ààyè máa sọ ní orí àsìkò wàtàdàr rọ́fà south and lemotad wọ́n ní kóbìnrin ó sọ́ra láti máa gbé ohùn ẹ̀ sókè tayọ bó ṣe máa lọ bó ṣe tọ́ lọ wàtẹ̀mùtítìl kalam ká máa fa ọ̀rọ̀ ńlẹ̀ ká máa fọ̀rọ̀ gùn tá a bá ń sọ̀rọ̀ tẹ́kẹ́ ẹ̀yẹ gbogbo àwọn rátìrátì wọn ní tí ń ṣẹlẹ̀ nìyẹn o so called Muslim sisters okun campus rátìrátì rádaràdá lábẹ́ àwọn Muslim student nìkan ìjọ ní ọkàn ti balẹ̀ níjọ títí ju wà brother bá ń sọ̀rọ̀ bá sister kódà yóò kọjú sọ̀hún ni kò ní lè bá sọ̀rọ̀ ní ìsìn wọn ọjọ́ jókòó ní wọn láwọn ṣe tutorial òṣèwò lẹ́sìn onídáwà coordinator sister onídáwà coordinatress wọ́n ti jẹ́ ń lọ village kan lọ sí dáwà arọ́wò náà sí dáwà táwọn dáwà sí nígbà ẹ̀ tó débẹ̀ ẹ̀ sister àti ọ̀rọ̀ ẹ̀ fún yàrá kan sùn bẹ̀ dárọ̀ la wọ́n bá wọn ṣe dáwà láti musiba nasallallahu salam wa tahsinuhu kó jìnà sí wa tahsinuhu wa talyinahu ìmá tún ọ̀rọ̀ ṣe tayọ bó ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ wa talyina kẹ́ẹ̀tún máa lẹ ohùn wa tarkhima kẹ́yìn tún máa gbẹ̀dú ohùn wa tarqiqa kẹ́yìn tún wá máa ṣe ohùn wẹ́rẹ́wẹ́rẹ́ tí èsì sọ̀rọ̀ bẹ́ẹ̀ wa tangimi bin nabarati layyina bin nabarati lina kéèyàn tún wá máa dún ohùn nábẹ́rọ̀ òun náà ni bóun ṣe ń dún àlílẹ̀ yìí tó tún lẹ̀ wà lahjatil khadi'a àbí àgbékalẹ̀ ọ̀rọ̀ láhájá pé kéèyàn máa lo àwọn slang al-khadi'a èyí tí ẹni tí ń gbọ́ tí ó mọ̀ mú ẹ̀mí ẹni mọ́lẹ̀ nísìn ẹni tó múra lóbìnrin bí Islam ṣe ní múra àwọn slang kan bẹ tó bá ti sọ yóò sì nàzálà kíní yẹn yóò downgrade personality ẹ ok àmàbò náà gbọ́ yé báyìí àwọn ọ̀fẹ́ jù sí tẹ́lẹ̀ ní ìgbà tó wọ́n náà ti náwó ẹ̀hún ọ̀yà dáwọn ọ̀dọ́ máa dá sí slang àṣírí wọ́n máa tú níbi Facebook ẹ̀rì comment sister mi sister lọ sọ ilé ẹ̀rì comment brother mi ìwọ náà lọ sọ̀rọ̀ dáadáa yìí نسأل الله السلامة وإذا كان يحرم عليه ذلك فيحرم على رجل سماع صوتها بتلفظ gbogbo tá a sọ yìí tá a bá ní ó jẹ́ èèwọ̀ fóbìnrin a jẹ́ pé èèyàn ọkùnrin náà èèwọ̀ ni kẹ́ ẹ máa gbọ́ ohùn obìnrin bíi tàlàfùdù pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ máa jẹ gbádùn ohùn rẹ̀ jẹ́jẹ́ lóbìnrin olóbìnrin ń sọ̀rọ̀ rẹ̀ bọ́lá ń ṣe dá ohun tiẹ̀ nìyẹn wọ́n wá ní bùkátà sí pé kó pè ọ́ fún dìkà àbídì mi nígbà wá pè ọ́ tí ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ wá ní ọ̀rọ̀ yẹn ò tí yé mi dáadáa ó ti yé o kò tí yé mi dáadáa yataladha bi sawtiha èèwọ̀ ni fún ọkùnrin o walau kana sawtuha bi qira'ati al-Qur'an kódà kọ́ ọ máa ní pé ṣé ìgbìlẹ̀ Al-Qur'an nílé kì í ṣe ìyàwó ẹ̀ o bọ́yọ̀ òní máa ń gba kùránì fún tẹ́lẹ̀ ẹni ẹ ti wá kúrò lágbègbè ibi tó wà bẹ́ẹ̀ lóògbé ti wà níbi bí kó ti wá bí ìsìn kó a máa há kùránì
bóyá òun náà lọ sọ gbogbo àtẹ́bálẹ̀ hakurani ó dá kankan ẹ̀yìn ẹ̀sá sàdísà ìrọ̀lọ́ hakurani àwọn kan àwọn àrẹ bóyá ìwò àkúrẹ́ ńgbọ̀lẹ̀ bá hifsin inshallah ńgbọ̀lẹ̀ bá hifsin ní inshallah ẹgbẹ́ mo ti bá dé mo ti gé jùsù tàbára kàmá inshallah ọ̀dá bóyá ní ṣe ẹ̀rẹ́jì ká gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ tó ní ṣe ẹ̀fẹ́ gbọ́ ok irú ìwáyà wò lẹ fẹ́ gbà èyíkéyìí tó bá wà ńlẹ̀ náà ni bó ṣe wárṣù lọ́wọ́ ńlẹ̀ bó ṣe kọ́ lónìí ẹ̀tọ́ ọ̀dà ẹ̀fún mi ní wárṣù náà fún kọ́kọ́ gbọ́ wọ́n á ń dún bí á ń jẹ ìlú ìyẹn ní bọ́ọ̀lá náà ni masha Allah masha Allah hadihi musiba sí ọ̀páwọ̀ èèyàn ní kàkún musiba ọkàn ń jàǹbá ẹni tó fẹ́ fẹ́ ọmọ lọ́jọ́ wájú ni wọ́n ń jàǹbá rẹ̀ oúnjẹ tán gbé fún ọ wọ́n ní mùjíbù lọ lóúnjẹ wọ́n wá ní ń kírun lọ́wọ́ tó bá kírun tán òun ní òjò oúnjẹ wọ́n wá débẹ̀ wọ́n wá sí oúnjẹ ọmọ pé òun ní jẹ oúnjẹ náà wọ́n wá ń fi mú wọ́n wá ń fa gbogbo wọ́n sáà ń súnmọ́ lórí oúnjẹ wọn ń fa ṣé oúnjẹ ó wọ̀ ọ̀jẹ̀ mọ́ ọmọ ó ti fakun sí gan pẹ̀lú gbogbo bí ṣe ń ṣe wọn wọ́n wá sáà ń fa àwọn ni kìí ṣe pọ̀ jẹ́ ẹnu pé nǹkan sáà ń fi mú gbóòórùn àtọ̀wé ibi títí ń súnmọ́súnmọ́ nǹkan ó ti lè fakun sí ọkàn rí ò ní gbé oúnjẹ wọn kíyà ní jàmbá ni kíyàn máa síbẹ̀ walau kana sawtuha bi qira'atil Qur'an èyí tí mo sọ ẹ̀jẹ̀ afá ló sọ bí ṣe pọ̀rọ̀ tẹ̀ walau kana sawtuha bi qira'atil Qur'an tó bá fẹ́ gbádùn ẹ̀yìn ìyàwó tí ẹni kó ní kó kà fún ọ ìwọ lo ìyàwó rẹ̀ wọ́n lo ìyàwó ẹ̀ wa idha sha'uratil mar'atu bidhalik tóbìnrin bá ti wá kẹfẹ́ pọkùnrin kan tẹ́ẹ̀bùtọ̀ bá jọ ń sọ̀rọ̀ òun fura pé ó dàbí ẹni pé ohun òun ń máa ń ṣe tàládùdù pẹ̀lú ẹ̀ hurima alayha al-istimraru fil kalami ma'ahu èèwọ̀ ní kóbìnrin yẹn ó kọ́ntínú ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ tóbìnrin yẹn bá lè kẹfín kó mọ̀ bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ mọ́ tó bá ti kẹfín rú bẹ́ẹ̀ lima yad'u ilayhi min al-fitna torí pé irú nǹkan bẹ́ẹ̀ lè fa kíni o lè fa fìtínà wa huna yata'ayyanu ala ar-rajul ar-ra'i li ahli al-bayti wọ́n ní níbi tá a bọ́rọ̀ dé yìí yata'ayyanu ay yajibu wá dọ̀nà yẹn ó di faridu ayn adaman yata'ayyan ó di faridu ayn ìtumọ̀ yata'ayyan nìyẹn fún ọkùnrin ar-ra'i li ahli al-bayti pàápàá jùlọ ìwọ baálé ilé o láwọn ọmọ obìnrin nínú ọmọ rẹ oníyàwó nílé ìwọ ní baálé ilé ó dọwọ́ rẹ an yurattiba umurahu ala sitri wa tasawwun kó o tó ètò inú ilé rẹ lérí kínú ilé rẹ ó ní ọ̀wọ̀ kí privacy ó wà nínú ilé rẹ àtàwọn ọmọ rẹ obìnrin wa hifzul maharim kó o sì máa dáàbò bo àwọn ilé ìwọ̀ rẹ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ obìnrin fala takunu al-mar'atu má jẹ́ kó máa jẹ́ pé bóyá àwọn tébù fóònù àwọn fóònù tí máa ń wà lórí tébù yẹn lápẹjúwe àbí sẹ́ẹ̀tì ẹ̀yàn má jẹ́ ó jẹ́ wípé al-mar'atu iya awwalu man yubadir ila ijabati al-hatif ma wujudi ahadin min ar-rijal kó má jẹ́ kó obìnrin ní ọ̀kọ́ ló máa gbé kọ́ọ̀lù tán bá kọ́ọ̀lù ẹ̀ nígbà tọkùnrin tó lè gbé wà nílé lápẹjúwe ní ìṣòro láwọn ọmọ obìnrin ó sì lọmọkùnrin bóyá land phone lẹ́ ń lò kọ́ọ̀lù wá wọlé ọmọbìnrin ló ń sáré lọ gbé là ọmọkùnrin ni kí kó máa gbé àyàfi tí ò bá sí ọmọkùnrin kankan nílé àbí obìnrin mi bàjẹ́ débi wípé tí sẹ́ẹ̀tì ọkọ rẹ̀ bá ti lè ríǹgì báyìí orí ọkọ gbé kí sì ní ní sáré gbé ní kọ́mọ̀jẹ̀ kóbìnrin ní ń pe ọkọ rẹ̀ kọ́kọ́ rẹ̀ má bàa ṣe mọ́ sí náà bó eyín o àtìrà tí mi kò nídìí gbogbo yẹn oríṣiríṣi fóònù tani ẹ̀yìn òun rẹ̀ sọ̀rọ̀ ẹlòmí ọkọ̀ pàṣẹ tì nígbà àgbónígbó bá sọ̀rọ̀ ẹ má sọ gẹ́gẹ́ àsàwọn alẹ́kùn mọ́kòbọ̀ ní bá filẹ̀ kì í ṣèwẹ̀ ẹlẹ́kùn àfi tọkọ rẹ̀ bá ní gbé
obìnrin mi bá débi pé tọ́kọ bá fi sẹ́ẹ̀tì lẹ̀ gbogbo inbox gbogbo message gbogbo ẹ̀ lọ́lọ́ maka privacy ọkùnrin ni ẹlẹ́mìíràn ni pé kí lọ bẹ́bẹ̀ tí obìnrin ò lè yẹ̀wò ó bá lọ yẹ nǹkan ó lé ní nǹkan méjì ọbọ̀ ọ̀nú jẹ́ mẹ́ so ó bẹ́tà látẹ́sẹ̀lú ẹni àṣíyá in tubda lakum tasukum so látara àdílé ẹ jẹ́ ká kíyèsí àwọn ẹ̀kọ́ yẹn wala tujibu fi hali ghiyabihin fi kulli halin min al-ahwal tí àwọn èèyàn yìí ò bá sì sí lára ń dì so ti yé má dùndùn pé ìwọ lọ́sà máa gbé kọ́ọ̀lù wọn bá ti ń gbé ẹlòmíì ń bẹ yóò ti tájẹ́ẹ̀tì ìgbà tí bàbá ọmọ wọn ò ní sí ilé yóò sì lọ gẹ́ẹ̀tì nọ́mbà ilé yẹn nítorí àfọ ọmọ sọ eléyìí fitna tó ti ṣẹlẹ̀ ó ti pọ̀ pápá jùlọ lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Lárúbáwá ẹnìkan ó sá lọ gẹ́ẹ̀tì bó o ṣe wà wọ́n lè gẹ́ẹ̀tì fóònù ẹ̀ dáadáa ṣùgbọ́n ọmọ lọ níbí nísìnyí bàbá lọ àwọn mọ́tò pààkì kan bẹ wọ́n fún yín láwọn ìwé kan kẹ́ ẹ̀ sí kí ni o kẹ́ ẹ̀ korúkọ yín sí ọkọ̀ fóònù nọ́mbà rẹ̀ ibi tó ń lọ lẹ́yìn náà ọkọ̀ fóònù nọ́mbà yẹn abẹ́ẹ̀kọ́ kò sí nǹkan kan gbogbo ilé ẹ̀kọ́ yẹn àwọn ẹni tó fẹ́ ṣiṣẹ́ ibi wọ́n lọ gbà yóò wò ó kọ̀ rẹ̀ ẹni yìí yóò kọ̀ rẹ̀ ju ọkọ̀ ẹni tí ó lò lọ bí ó sì máa pe nọ́mbà yẹn ló ti ń gbélé ní ìtìrí nọ́mbà ìyẹn sì tún jìnnà tán bá ti lọ sórí orí kọ̀ǹpútà online wọ́n gẹ̀ẹ́tì nọ́mbà rẹ̀ nísìn tán bá ti mú ọkọ̀ rẹ̀ tán táìpù ọkọ̀ rẹ̀ síbẹ̀ yóò gbé gbogbo profile rẹ̀ yóò gbé jáde ó sì máa kọ́ọ̀lù nọ́mbà rẹ̀ so wá máa ń kó ti màgbà tó ní máa sínlé yóò máa kọ́ọ̀lù ilé rẹ̀ tó bá ti wá kọ́ọ̀lù ilé rẹ̀ ọmọ rẹ̀ obìnrin kan ní máa gbé ó bẹ̀rẹ̀ sí ní bọ́ ọmọ rẹ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé níbo ni bàbá rẹ̀ máa fi kọ́kọ́rọ́ mọ́tò wọn sí báyìí náà máa gbé mo pàdé òun fitna tó pọ̀ ó lè ti bẹ̀ jáde ṣèdí ní tó fi jẹ́ pé gbogbo táwọn àfáà ń sọ wọ́n rí ohun tó wí sádàn lè dẹ̀rẹ̀ àti fitna àìmọye fitna tó ti jáde látara àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n lè ní àwùjọ tá a wà àwùjọ tí ò sẹ́kọ̀ọ́ ni àbámi àgbésẹ́ ti gbàǹgbà lọ́mọ lọ́wọ́ máa wo òkú káàkiri máa sọ ṣe káàkiri sọ tí ò sáǹfà ó ń ba ayé rẹ̀ jẹ́ ju ní tó ń tún sínú ìgbésí ayé rẹ̀ wal-iyazu billah. نعم بل حسب ما يوجهها به ولي أمرها بما يراه حسب الأحوال wọ́n ní níbàámu sí bí ẹni tó jẹ́ baálé ilé bó bá ṣe rí sí nínú àwọn àṣesí ìgbà tó lè gbé ìgbà tí ò lè gbé ó gbúdọ̀ àrẹ́ǹjì nínú ilé rẹ̀ bó ṣe gbúdọ̀ rí wal muqtadayat àti báwọn circumstances tó bá béèrè fáwọn nǹkan yẹn wa alayha samu wa ta'a fil ma'ruf ó dọwọ́ ìyàwó àbọ́mọ obìnrin kan gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu kan sì tẹ̀lé ọ̀rọ̀ bàbá wọn lérí dáadáa wa ri'ayatul aslah kí wọ́n sì máa kíyèsí èyí tó sàǹfààní jùlọ wa tarkul mashaqqa kan sì jìnnà sí ìmọ̀ ayapa àṣẹ ìyàtọ̀ mi láàrin mashaqqa eléyìí mashaqqa yìí ayé al-mukhalafa wa man yushaqi Allaha wa rasulahu mukhalafa òníyẹ ṣùgbọ́n mashaqqa ìdààmú ni àtàwọn so wa tark al-mashaqqa kí obìnrin ìyàwó àbáwọn ọmọbìnrin kí wọ́n jìnnà sí ìmọ̀ ìyapa àṣẹ bàbá wọn bẹ́ẹ̀ bá bàbá yẹn ò sí nílé wọ́n sáré máa kọlù ọkùnrin ó ti pè wọ́n ti fún ní táìmù tí bàbá yẹn ò ní sí nílé ṣùgbọ́n lẹ́yìn ní ìsìn ó tiẹ̀ ti jù báyìí lọ kò ní ìdí bàbá wà lé bó náà ní fóònù tiẹ̀ so náà fi sọ pé kó kálukú bẹ̀rù Ọlọ́run kóbìnrin kan fira wọn sí ààyè ọ̀wọ̀ tó lọ fún wọn sí àìmọ́ ìfira wọn sí ààyè ọ̀wọ̀ lọ sọ wọn di ẹni yẹ̀yẹ́ ẹlòmíì ní kéǹfèrí ọkùnrin tí ń fi ẹtí etí ó ní nínú àwọn fírẹ́ǹdì ẹ̀ lórí Facebook ẹlẹ́yàsí Anthony orí ejò ara àwọn fírẹ́ǹdì ẹ̀ ní láti jọ máa kọ́mẹ́ntì tí yóò tó wó everything Twitter gbogbo láìpẹ́ pátá Anthony orí ejò ọmọ kí ló kù mọ́ kí ni lẹ́yìn bá káàkiri kí ni ẹnìkan òwò lẹ́yìn kí ni bá káàkiri kí ni fáìdà lọ́dí yukhadi'una Allah walladhina amanu wa ma yukhadi'una illa anfusahum wa ma yash'urun ẹnìkan ò lè tán lọ́njẹ àfẹnjọba torí ààrẹ jẹ sallallahu salama sallallahu ala nabiyyina Muhammadin sallallahu alaihi wasallam
وعلى آله وصحبه وسلم تسليما. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.